Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májẹ̀sẹ̀ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. Ọ̀pándádé ọjọba létéńté orí omi Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́dé oníṣègùn ìbílẹ̀ tẹ́lẹ̀dùà nù lẹ́nu ìmọ̀ nípa ewé àtegbò Ẹgbẹ́jí aláwòye oníṣègùn tó dágájíá bíná bá fojú komi adákẹ́ ariwo gbogbo ayé àti ìjàsẹ́ bá fojú kẹni Elédùà fìtúsílẹ̀ rán àsìmẹ̀dọ̀ Alhaji Sulaimanu Lawan Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ oníṣègùn tí ń jáwé sọ lórúkọ Ẹgbẹ́jí aláwòye ọlọ́jà ìrán dẹ̀dẹ̀ tí ń ra ní kalẹ̀ lọ́wọ́ àwọn àgbà ẹ̀rú kọ́ ló ní ká fi bí wọ́rọ́kọ́ kilẹ̀ kì í Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ àfòyé rọ̀gbọ̀kú ìmọ̀jọ́yè àfẹwé àtẹ̀gbò pító agbára àríjìnà ẹ̀dá la fi sọ pàgbára àbílẹ̀ òsì láyé ẹni ó bá débi àwọn jàmáà tí ń jẹ́ funfun tí ń pitú agbára yóò mọ̀ pé iṣẹ́ ń báyé kù níbi kan ju bí kan lọ Alhaji Sulaimanu Lawan Ẹgbẹ́jí wà ní Ẹgbẹ́jí aláwòye villa làkà òkété baálẹ̀ ìdẹ́rù Ògbómọ̀ṣọ́ tàbí nọ́mbà 57 Abraham Adesanya onípaànù bus stop ìlú Èkó 08033580664 tàbí 08020405954 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí olùsádé ní pẹ̀rẹ̀ abáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ ọ̀kan lòṣùpá Ẹgbẹ́jí nìràwọ̀.